الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba wa, Ọlọ́run Ọba tí ó jí wa ní àárọ̀ yìí láti tẹ̀síwájú nínú ẹ̀sìn wa. Àsọ̀lá tí a ṣe kọ́lọ́mọ́sá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa, ọlá agbára Ọlọ́run Ọba wa, ọlá àánú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ojúṣe àwọn afẹ́sìn àti àmánà tí Ọlọ́run Ọba Allah tí Ọlọ́run Ọba gbélé wọn lọ́wọ́, òun náà ni ká máa ṣe al-amru bil ma'ruf wan nahyu anil munkar. kí wọ́n gbìyànjú láti máa pa àwọn èèyàn láṣẹ dáadáa, kí wọ́n sì máa kọ̀ fún àwọn èèyàn àwọn nǹkan tí Ọlọ́run Ọba Allah kọ̀. ìmọ̀ pàkíyèsí àwọn èèyàn yìí, òun náà ni iṣẹ́ àwọn ànábì Ọlọ́run. nígbà táwọn ànábì Ọlọ́run ti wá kú láyé, gbogbo wọn ti kú láyé nínú ayé táwa yìí. lẹ́yìn ànábì Isa alayhi salatu wa salam, òun nìkan ló wà nínú sánmà. òun padà wá sílé ayé, yóò ṣẹ̀ṣẹ̀ wá kú. eléyìí ni àgbọ́yé ẹ̀sìn tó gbádùn. àmọ́ gbà tí ó sáwọn ànábì Ọlọ́run Ọba nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn àlùfáà ni wọ́n rọ́pò àwọn ànábì Ọlọ́run. al-ulama'u warathatul anbiya. ànábì Muhammad sallam, ànábì ní sẹ́rí àwọn àlùfáà ẹ̀sìn, àwọn ni àrólé àwọn ànábì Ọlọ́run. èmi ò rí ipò téèyàn lè wà, iṣẹ́ téèyàn lè máa ṣe tó kéèyàn jẹ́ àfẹ́sìn. ọ̀tọ̀ la fẹ́ ṣẹ̀, yóò máa ṣẹ lọ́run, yóò tún máa pa àwọn èèyàn láṣẹ ká máa ṣẹ lọ́run. àmọ́ àfẹ́sìn yóò máa tàn mọ́lẹ̀ Ọlọ́run bá ṣe rí ilẹ̀ Ọlọ́run. kọ́lọ́ mọ́sá ṣàwánà lọ́kàn nínú wọn àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, nínú nǹkan tí kò yẹ ká dákẹ́ lérí ẹ̀ láwùjọ wa, tó jẹ́ pé ọdọọdún òun náà ni gbogbo àgbáńláyé ni wọ́n máa ń ṣe aburú yẹ. òun náà ni Eidul Hubb, tí wọ́n pè ní Eidul Valentine. gbogbo àwa tá jẹ́ mùsùlùmí òdodo tí a gbọ́ Ọlọ́run Ọba Allah gbọ́, tá a gbà nábì gbọ́, ó ti dá wa lójú, a sì ti mọ̀ yí pé ọdún wa ọdún méjì péré náà ni. ọdún kékeré ìkẹta òun náà níjọ́ Jímọ̀. àbọ̀dún pé a fẹ́ sọdún, a fẹ́ máa sọdún kí gbogbo ayé, tá a máa lọ, tá a máa bọ̀, tá a máa jẹran, tá a máa pẹran, tá a máa sọdún, tá a máa wọṣọ. ọdún méjì, ọdún àwẹ̀ àtọdún iléyá. gbogbo ọdún tí wọ́n bá tún ṣe nínú àwùjọ wa, bóyá ọdún táwọn ilẹ̀ Yorùbá gbé kalẹ̀ ní bí ọdún Ẹ̀yọ̀, bí ọdún Ògúnnú, Lákòjọ, ká má bá wọn ṣe kankan bẹ̀. torí pé Ànábì ti sọ fún wa yìí pé ẹ̀rí ọdún àwẹ̀ àtọdún iléyá ni òun la fi rọ́pò gbogbo ọdún tí wọ́n máa ń ṣe láyé. ní ṣe gbogbo ọdún tí wọ́n ń ṣe mọ́, ọdún méjì ń péré lẹ́ẹ̀mọ̀ ṣe kíni ilé máa ṣe. ìjọ wọn pè lọ́dún òun náà ni gbogbo táwọn èèyàn ń ṣe lọ́dọọdún, tí wọ́n dẹ̀ rìpítì ẹ̀, tí wọ́n sì ń ṣayẹyẹ rẹ̀, tí wọ́n sì máa pè àkíyèsí ẹ̀ wípé ọdún ń bọ̀, ní táwọn máa ń ṣe lọ́dọọdún ń bọ̀ o. ọdún Valentine, ọdún kan ní tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mọ kí ni ìpìlẹ̀ rẹ̀, nítorí pé àwùjọ wa àti lọ́mọ́ra wa àti sọmọ́ra wa àti mixi mọ́ra wa. gbogbo ilé kọ̀ọ̀kan, àdúgbò kọ̀ọ̀kan, stéètì kọ̀ọ̀kan, ìlú kọ̀ọ̀kan, inú ẹbí kọ̀ọ̀kan, eríṣiríṣi ẹ̀sìn ló wà ńbẹ̀, eríṣiríṣi ìgbàgbọ́ ló wà ńbẹ̀. kálukú ó máa wá ṣe ẹ̀sìn ẹ̀, kálukú ó sì máa sọdún rẹ̀. àmọ́ ṣe rí mùsùlùmí òdodo níbi abáyédè yìí, Ànábì ní tọ́bádìgbẹ̀yà ayé ẹ máa kọ́ sí àwọn tá a ti fún tírà síwájú. ní wọ́n bá wọ ihò agéléntí, ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin náà ó sì wọ ọbẹ̀. àwọn sàhábà wọn wá ní ṣéṣà àwọn Júù àtàwọn alátẹ̀wọ́
ànábì ní àwọn wo ni wọ́n sọ àwọn tí ń sọ náà nìyẹn. a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní waddu law takfurun kama kafaru fatakununa sawa'a ọlọ́run bá ní nínú ẹ̀mí wọn lọ́hùn wọ́n fẹ́ kẹ́ dàbí àwọn kẹjọ máa ṣe kankan náà fatakununa sawa'a kẹ́ lè bá dàbá kan náà ọlọ́run bá aláà ní wa man yatawallahum minkum fa innahu minhum ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ti ń bá wọn ṣe ní tí wọ́n ń ṣe ní ẹ̀sìn wọn àwọn náà ti dára wọn náà ló sì jẹ́ pé ọ̀rọ̀ ìṣẹ̀mí ọ̀rọ̀ lílọ bíbọ̀ ọ̀rọ̀ ká máa tajà ká máa rajà ká máa bára wa ṣe dáadáa nínú ọ̀rọ̀ ayé ara ẹ̀sìn wa wọ́n ti jẹ́ èèyàn wọ́n máa ṣe dáadáa sí àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum waliya din kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Valentine kí ni ìpìlẹ̀ rẹ̀ ó ti dẹ̀sìn mọ́ àwọn alátẹ̀wọ́ ó ti dẹ̀sìn mọ́ àwọn lọ́wọ́ ẹ̀ẹ́dì pàwọn náà ni wọ́n sì ń ṣe jù nítorí pé ìlú èbó tí ẹ̀sìn wọn ti wá ibẹ̀ náà ni Valentine ti ṣe kíni ló ti pilẹ̀ àwọn Roman Empire lásìkò wọn ọjọ́ yẹn ti pẹ́ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tí wọ́n bí ànábì Isa alayhi salatu wassalam lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tí wọ́n ti bí síwájú ní Valentine ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ jama wọ́n ní àwọn ọba ajẹnipa ní àwọn Roman Empire wọn ọ̀kan nù wọn ní àwọn ọba yẹn ń máa ń rán àwọn èèyàn lọ sójú ogun ń jagun kan lọ́wọ́ ń máa wá rán àwọn èèyàn lọ sójú ogun ìpè kan lè bá àwọn jagun ọwọ́ àdìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú tó yẹ kí wọ́n lọ lè jagun wọ́n ń tàdí wọn lọ àwọn díẹ̀ náà lórí àwọn alágbájá ńkọ́ kí ló dé táwọn ò ní lọ wọ́n ní àwọn ìyàwó wọn jẹ́ kán lọ àwọn ìyàwó wọn gbà fún wọn láti jáde torí tẹ̀yìn bá ti lọ sójú ogun bákan méjì náà ni àbí bákan mẹ́ta inú kó dé pípé àbí kó dé láàbọ̀ àbí kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀dé rárá àwọn ò fẹ́ fojú sunkún ọkọ títa wọn àwọn ò fẹ́ sọ̀rọ̀ àwọn dopó àwọn ò fẹ́ sọ àwọn ọmọ àwọn di ọmọ òrukàn wọ́n máa fa àwọn ọkọ wọn pé má lọ má da ọba lọ́wọ́ má da lọ́wọ́ ọba yìí wá pàṣẹ pé gbogbo ìlú títí tóun fi jagun tóun jà yìí tán ẹnìkankan ò gbọ́dọ̀ so igi ẹnìkankan ò gbọ́dọ̀ ṣe kínní kò gbọ́dọ̀ mari ẹnìkankan ò gbọ́dọ̀ ṣe marriage títí tóun fi jagun tóun jà yìí tán ọ̀kan náà àwọn alàgbà ilé ìjọsìn kan wọ́n ń pè ní Valentine orúkọ rẹ̀ gangan náà ni Valentine gangan lórúkọ ẹ̀ ó jẹ́ ọ̀kan náà àwọn alàgbà jọ tó náà nílé ìjọsìn táwọn èèyàn pọ̀ rẹpẹtẹ òun ni wọ́n ń ṣe wedding fáwọn ìjọ títí ẹ̀ lábẹ́lẹ̀ ó yapa òfin ọba ìlú nígbà ọba wa gbọ́ ọba wa pè pé ọmọ pé bọ́ọ̀ bá ti ṣe wedding fún wọn gbógun bá yá wọn ò ní lọ sógun mọ́ àwọn tí ò lọ sójú ogun àwọn ìyàwó wọn ni wọ́n fà wọ́n sílẹ̀ mo wá pàṣẹ ìwọ wá ń rúfin òun sì ti ṣe wedding rẹpẹtẹ lábẹ́lẹ̀ secret marriage ó ti ṣe rẹpẹtẹ wọ́n ní ọba yìí ló bá mú Valentine ló bá ní kí wọ́n mú wá ó sì pa á lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ tó pa ó wá jẹ́ 14 of February àyájọ́ ọjọ́ ìní ebi ní 14 jama 14 of February ìlọ́pa ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa ṣẹ̀rí ibi ayé dé èèyàn máa wádìí ìtàn ni ọ̀pá ní 14 February 273 years tí wọ́n bí nígbà tí wọ́n bí anabi Isa alayhi salatu wa salam àwọn tí wọ́n wá jẹ́ olólùfẹ́ rẹ̀ sẹ́wọ̀n pé àwọn tó ti ṣe márìjì fún àwọn tí ń gbádùn ara wọn tí ń bímọ àwọn yẹn àwọn olólùfẹ́ rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ṣe ìrántí Valentine ní gbogbo ìgbà tí February 14 bá ti ṣe kíní tó bá ti dé wọ́n rántí pé olóore wa aláàánú wa ẹni tó jí káfẹ́ra wa wọ́n mọ̀ wá ṣèrántí rẹ̀
nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń ṣe jàmá wọ́n ń sòkú àkọ́kọ́ kíráìmù tá a fi ní bá wọn ṣe nìyẹn wọ́n ń ṣe kí ni wọ́n ń sòkú babalágbà wọ́n mú fúláwà rẹ́ẹ̀dì wọ́n gbé lọ bí sàárè rẹ̀ wọ́n mọ̀ fúnra wọn fúláwà ní àmì pé olólùfẹ́ ni àwọn sí Valentine wọ́n láwọn ilé ìjọsìn tán pè ní Catholic níjọ́un àwọn yẹn àwọn wọ́n mú lẹ́sìn lọ́dẹ́ pé tó bá ti di 14 February báyìí àwọn bẹ̀rẹ̀ ṣe máa sòkú nù wọ́n sòkú Valentine wọ́n máa sọ̀rọ̀ ìfẹ́ wọ́n máa sọ fáwọn yẹn pé ká máa nífẹ̀ẹ́ ara wọn nígbà padà yá àwọn alàgbà ṣọ́ọ̀ṣì wọn padà péjọ pé kí n tà ń ṣe yìí kò sínú Bible kò sí nínú ẹ̀sìn wa nígbà close ẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ ṣe nílé ìjọsìn kankan wọn àwọn tí wọ́n fẹ́ ṣèrànù táwọn náà nífẹ̀ẹ́ sí ara wọn àwọn oníṣìnà àwọn lágbèrè báwọn ṣe gbà wọn lọ́wọ́ ni ipe ẹ lè stop ẹ o àwọn bàbá pásítọ̀ yẹn ọmọ tí wọ́n ṣe ní o àwọn ọmọ continue ẹ̀ torí pé àwọn rí bàjẹ́ ṣe ní abẹ́ rẹ̀ tọ́ gbogbo wa náà tí ta wà ní Nàìjíríà ń bí àwọn ògbó Valentine nílẹ̀ Yorùbá àgbọ̀ ńlẹ̀fẹ̀ àgbọ̀ nìbàdàn àgbọ̀ lọ́yọ̀ọ́ kò sí ńlọrin kò sí lábẹ́kúta àwọn tá a wí náà wọ́n ṣe kíni ni wọ́n gbé wá láti ilé ìbò kíni wọ́n wá fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí jàmá ó ti wá kò ní ọ̀fọ̀ ó ti kò ní wọ́n ń sòkú ó ti wá di ọdún bàjẹ́ ọdún kíni mo pè é jàmá ọdún ṣìnà ọdún bàjẹ́ àwọn kan àwọn sọ pé àwọn ọba wọn ṣe bàjẹ́ ìyàwó wọn àti ọkọ ìlà wọn ń sọdún ọdún ìfẹ́ àwọn àlùfáà wa ní mùsùlùmí ò gbọdọ̀ kọ́ṣe wọn torí pé kì í ṣe ẹ̀ẹ̀kan lọ́dún làwọn máa ń sọ ìfẹ́ sí ìyàwó títí wa gbogbo àwọn ọdún kọ́dún yẹn tí wọ́n máa ń ṣe yẹn wọ́n ní káwọn bá wọn ṣe kankan bẹ̀ nígbà míì wọ́n ní parent day wọ́n ní children day gbogbo ṣé dojoojúmọ́ káwọn máa ṣe dáadáa sáwọn òbí tiwa dojoojúmọ́ làwọn máa ṣe dáadáa sáwọn ọmọ tiwa dojoojúmọ́ làwọn máa ṣe dáadáa sáwọn ìyàwó wa dojoojúmọ́ làwọn nífẹ̀ẹ́ wọn àwọn kan àwọn mú ní pé ọjọ́ tá a máa fìfẹ́ hàn sí ọkọ àti ìyàwó lọ́jọ́ pé wọ́n fẹ́ra wọn lóòótọ́ àwọn àlùfáà ní ká máa bá wọn ṣe torí pé ẹ̀sìn tiwa ó ti pè wá lọ síbi pé dojoojúmọ́ náà ni ká máa nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa ká sì máa fún wọn lẹ́bùn ká sì máa ṣàánú wọn ká máa ṣe dáadáa fún wọn ọlọ́run lè yóò fi kètò sáàtì ní sáàtì ọlọ́run ní dojoojúmọ́ tẹ́ bá ti jí tánísìkì bá ti ń pọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe yà lu ara yín tẹ̀ náà tí ń pọ̀ rẹpẹtẹ ẹ máa yà lu àwọn ìyàwó yín náà wọ́n kò tọ́lá àlẹ́ ìrẹsìkúhu ẹ̀dọ́ wá dé pé ní wọ́n bá náà lọ́ba ní fàlẹ́ yóò fi kìí mímọ́ àtà ọ̀la ẹni wọ́n bá tóun náà níní kọ́mọ́sá àwọn ṣèyàwó ẹ̀ dojoojúmọ́ lọ́lọ́run pa wá láṣẹ kámọ́ síbẹ̀ kámọ́ bu ìyàwó wa ní nǹkan kámọ́ sàmójúkò fún kámọ́ ara sọ fún kámọ́ ara bàtà fún wàhálà lè mọ olùdí láwùjọ rísíkù wọn náà wà kẹsìwá tó nàbẹ̀lẹ̀ màrúf ọlọ́run bá ní dojoojúmọ́ ẹ̀yin tí wọ́n bí máa ń fún ẹ̀yin lẹ́ẹ̀ máa fún àwọn obìnrin lówó tí wọ́n máa lò ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa ná lẹ́yìn náà aṣọ tí wọ́n máa wọ̀ owó tí wọ́n máa ná ọlọ́run ní ọ̀ràn yẹn ni mo ṣe lérí iṣẹ́ jojoojúmọ́ ni ìgbà tó bá ti wà lọ́wọ́ rẹ̀ náà lọ́mọ ara sọ èdè bó dìgbà tó bá di February 14 kó o tó gbà sọ wá fún ìyàwó ẹ̀ jojoojúmọ́ lọ́mọ fún lówó jojoojúmọ́ lọ́mọ ra nǹkan ọmọ ra gift kéde pé February 14 lọ́sẹ̀ wá lọ ọ̀sán rìn káàkiri àdúgbò ó lè wá irọ́ kan tí wọ́n ráàpù sínú láìlọ́nù báyìí ọ wà ní òun pìrìsẹ́ntì ẹ̀ bóun lọ́fẹ̀ẹ́ láti last year láti last year we Muslims subhanallah ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti wá gọ̀ débi pé àṣẹ wàá máa ń tàṣe mọ́ èní yìí lẹ́lòmíì tó rántí pé òun níyàwó èní lẹ́lòmíì tó rántí pé òun lọ́kọ tó ń gbọ́dọ̀ show love sí èní níyàwó mi ò tó gbà fọkọ rẹ̀ kọ́ bá òun lásìkò èní lọ obìnrin mi ọkùnrin mi ní ó tó mọ̀ pé àṣeyàwó òun látòtò mẹ́fà tóun tó súnmọ́ gbẹ̀yìn ọ̀dà kó òun súnmọ́ lẹ́nu wọ́n náà yẹ oyè mùsùlùmí gbọ́dọ̀ sí kíni wọ́n gbọ́dọ̀ jìnnà sí àwọn síkejì òun náà ni pé òun náà làwọn àwọn tí wọ́n ń yàlè àwọn tí wọ́n ń yàlè yẹn wọ́n pín sí méjì àwọn tó jẹ́ pé ọkọ oyè tó ti níyàwó ńlé yẹ wà lọlẹ bá ìyàwó tó náà lọ́kọ ńlé married àti kíni àti married torí pé wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn bóyá wọ́n jọ wà ń bíṣẹ́ bóyá wọ́n jọ wà ládùúgbò bóyá wọ́n jọ lọ school àdéhùn ń bẹ nílé ọlọ́nfà
ẹsẹ̀ nígbà tí kíní fìtínà yìí dé kíní Facebook àti gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn tó ti jọ lọ skul rí gbogbo wọn ni wọ́n mọ̀ rírà wọn bẹ̀ wọ́n mọ̀ rántí gbogbo àwọn àdánwò tó ti kọjá láàrin wọn yóò máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí love message ìyàwó níyàwó àtọkọ ọlọ́kọ ẹ̀dá kùtù ọlọ́wọ́n ọba kí ló fẹ́ fi yẹn ṣe ta ni wọ́n gbarú ẹ̀ ìwọ́n tó máa ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn ìyàwó síwọ́n lè gbà kán sẹ́ndì sí ìyàwó tiẹ̀ tó o bá ti nígbà wọ́n náà mọ̀ ṣe wọ́n ní iná tó fi jó yàn lọ́kọ́ fi jó ara rẹ̀ náà wọ́n mọ̀ wá wọṣọ rẹ́ẹ̀dì àtàṣọ kínní àtàṣọ wáìtì káàkiri kọ́dà yàtọ̀ rí ìmí náà tó ti dààmú nú ayé tí ọmọ yìí ti ń ṣe mọ́ yọ wọ skẹ́ẹ̀tì red yọ wọ fi ìjáàbù white lé ayé ẹ̀ ti dàrú kọ̀ mọ́ ti ń ṣe mọ́ òun náà sọ pé àwọn náà gbé kalẹ̀ ní Islamic way yóò lọ ìjáàbù white yọ wọ skẹ́ẹ̀tì red ẹ̀dàkùn tó tọ̀ lọ́wọ́ ọba eléyìí oṣù lára ẹ̀sìn wa bàbá kérésì aṣọ oníwọ̀ white àti kínní àti rẹ́ẹ̀dì báwọn ṣe ń wọ̀ nìyẹn òtítí jà ń bẹ̀ òbí torí pé ẹ̀sìn tiwọn nìyẹn bí ó sì ẹ̀sìn ní báíbù ẹ̀sìn wọn sáni wọn ti mú lẹ́sìn valentine náà wọn ti mú lẹ́sìn mùsùlùmí ò gbọdọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ yìí pé ìsíkejì òun náà ni àwọn ọ̀dọ́ boyfriend àti girlfriend àwọn náà wọ́n mú ọdún yìí ní ọdún tí wọ́n fi ń ṣe Ọlọ́run tí wọ́n fi ń sa aburú lérílẹ̀ ayé aburú tí ó lọ lágbàlá ayé lẹ́nu àti ní Europe àti ní America àti ní Russia àti ní Australia àti gbogbo àgbàlá ayé Africa subhanallah lásìá yìí ni wọ́n ṣòfin ní Saudi Arabia pé táwọn bá rí ẹnìkan tó bá taṣọ red àti white ó parí ọjà nù ni ó ti pa economy ti dàrú nù wọn gbé ìlú ẹ̀sìn làwọn táwọn bá ti ṣòfin òfin ọ̀ràn lẹ̀ àwọn tani ó ṣòfin wá wọn bí àfi kátà máa sọ mọ́sálásí ìyá àfàtọ́bá ráyè rẹ̀ ẹ̀yà kátà máa sọ ẹ̀ńtọ́nà bá ní yóò ṣe kí ni yọ gbọ́ man tashabbaha bi qawmin fahuwa minhum nabi sallam anabi lọ sọ́bẹ̀ anabi ní ẹni tó bá ń kọ́ṣẹ́ àwọn ìjọ kan òun náà ti di kí ni òun náà ti dára wọn ẹ bá jẹ́ akọ́ṣẹ́ àwọn ẹni burúkú kọ́dà àwọn tó dé pé àṣẹ mistake wọ́n sọ rẹ́ẹ̀dì lẹ́ni ká lè ṣe kí ni ká lè bọ́lẹ̀ kì í ṣe aṣọ rẹ́ẹ̀dì ṣe haram kìí ṣe kíni kìí ṣe haram àmọ́ tí ọba ti fi di pé yọọ máa jọ pé àbóhùn náà ń ṣe kíni àbóhùn náà ń ṣe ni èèyàn ní ṣe kíni èèyàn ní wọ̀ kọ́dà bọ́jẹ́ pé lèèyàn fẹ́ wọ̀ tẹ́lẹ̀ èèyàn gbá wọ́n jẹ ìwọ̀ káwọn bá sì mímú káwọn bá ṣe kíni káwọn bá sì mímú anything red ò ní wọlé ni nítorí káwọn bá pé wọ́n náà ṣe kíni wọ́n náà ṣe valentine ìwọ òṣìṣẹ́ kankan aṣọ tiẹ̀ tó ti wà nítorí wọn wọ̀ tẹ́lẹ̀ náà white Islam ò ṣe léwọ̀ aṣọ red Islam ò ṣe ní èèwọ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kọ́nà wọn mọ́sá ẹ̀mú wa dójú báyìí lọ gbogbo etí omi etí odò lẹ́ni àwọn èèyàn wọ́n pọ̀ rẹpẹtẹ lérí beach tí wọ́n wọ pàyìntì tí wọ́n wọ bra tí wọ́n máa ṣe aburú mbẹ̀ wọ́n máa ya fọ́tò wọ́n máa wọ ẹnu omi èyí tó bomi lọ èyí tó padà wálé ta àdáwọn ṣe wọ́n gàn àmọ́ ṣèrántí ní ọdún kan tí wọ́n sọ pé àwọn ọmọ ìyá kan wọn lọ wọn lè wẹ̀ létí omi òun àti girlfriend yẹ tòun bá ń wẹ̀ bí ṣe ń wẹ̀ ní wẹ̀ lọ ó lóun lè wẹ̀ débì kan wọ́n sá ń wẹ̀ lọ wọ́n padà náwó sọ́dọ̀ àwọn ìjàmá ìgbà tí wọ́n fi láwọn síjú wáyé ó ti lọ ó ti bómi lọ ní France lọ́dún kan àwọn ní hall kan tí wọ́n máa ń ṣe àìsùn irú alẹ́ ànámọ́júmọ́ ìnísìn wọ́n ṣe àìsùn Valentine wọ́n bá jó tí wọ́n jó tán ọyẹ wọ́n wà bọ́ra alẹ́ wọ́n wà paná kálukọ́ wà máa wá mú obìnrin tí ọwọ́ rẹ̀ bá ti sékìní lọ́wọ́ rẹ̀ bá ti bà ẹni tó bá wá lóyún oye àwọn tó ń gbé programu yẹn kalẹ̀ ṣé ọ̀rọ̀ òyìnbó lè wá ń ṣe hàásì òyìnbó irú àrà wo ni mo dá lé ayé òyìnbó tíyàwó rẹ̀ ọmọ ṣe sex film tí ọkọ rẹ̀ ọmọ pé báwo ní sẹ́yìn lé ní òṣèlú wàhálà níjẹ́ òní álúbọ̀mù jáde ọ̀rọ̀ òyìnbó lè wá kà sí bá àwọn olórí burúkú tó pọ̀ tí wọ́n bá yé yìí jẹ́ àwọn òyìnbó ni wọn ò jẹ́ kálukú balance wọ́n da ìsẹ̀mírú wọ́n da ìwàrú wọ́n da ọmọlúwàbí wọ́n yọ ọmọlúwàbí kó lára àwọn èèyàn látara civilization
ọ̀làjú. ẹni tó bá ti wá lóyún nínú àwọn tí wọ́n fún lóyún lọ́kùnkùn yẹn àwọn tó gbé programu yẹn kalẹ̀ àwọn ni wọ́n máa wá sponsor àwọn ni wọ́n máa fún lówó náà máa bill hospital àwọn náà máa ṣe ètò fún títí tó fi bímọ tó bá ti wá bímọ yẹn ọmọ yẹn wọ́n wá sọ ní Valentine eléyìí lákọọ́lẹ̀ ní France bí 15 years ago lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọdún míì tí wọ́n tún fẹ́ ṣe lẹ́yìn yẹn wọ́n ní wọ́n ti jó tán wọ́n ti sàbúrú tán wọ́n ní wàhálà kan ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ iná tí wọ́n ń lò ẹ̀sùn mọ̀ pé automatic ilẹ̀kùn tí wọ́n tán máa fi ní wọ́n ti tẹ press báyìí èmi gan ọ̀sẹ̀ ní tẹ̀ kankan yóò kàn máa lọ ní tó bá ti lọ lẹ̀kùn máa sí fún rẹ̀ tó bá ti kú mẹ́yẹ tó ti fún rẹ̀ bí wàhálà ṣe ṣẹlẹ̀ lẹ̀kùn sí mọ́ iná sì ti sọ ní gbogbo wọn ti jóná síbẹ̀ nù jẹ́ wọn bàbá rí ìtàn àwọn adàlúwúlá tá a gbọ́ ìtàn àwọn samudawa oyè tá a gbọ́ ìtàn àwọn ìjọ fìràwọ̀ ìpè tẹ́yìn bá ti sẹ̀ ọlọ́run máa hàn yàn léèmà ni ọlọ́run fẹ́lẹ́ iná hàn wá ni nídìí bẹ́ẹ̀ wọ́n ta jẹ́ mùsùlùmí òdodo ẹ dákun ẹja mẹ́ntìn islam wa ẹja ṣe kínní kọ́dà bẹ́ẹ̀ nìkan bá ń kí ọmọ dà lóhùn bẹ́ẹ̀ nìkan bá sẹ́ni mẹ́sìgì sọ ọmọ sẹ́ni ẹ̀sìn padà kọ́dà ìyàwó rẹ̀ tó gbàgbọ́ yẹ̀hùn lọ́ba lóhùn fẹ́ sí ọbẹ̀ valentine fún lẹ́ni má ṣe kínní má jẹ́ o má jẹ́ tẹ́lẹ̀ ẹlòmíràn gbádùn akànjọ́ sí islam yìí ni ẹlòmíràn alátẹ̀wọ́ ni àwọn nǹkan kírun ó gbó ìròrí yẹn kò sí ìròrí islam mẹ́ kò sí ìròrí islam mẹ́ afa kan nínú àwọn mọ̀rìkàsí kan jagunjagun náà ọwọ́ gbé lecture kalẹ̀ ó tó bí ọdún mélòó sísì òun fẹ́ ṣe mahadara pé valentine islamic valentine wọ́n ní gbogbo àwọn obìnrin tó ń jẹ́ àwọn obìnrin ni wọ́n lò jáàbù ká máa ṣe competition máa ṣe parade awo àwọn tí wọ́n mọ̀ jáàbù lò dáadáa lẹ́yìn náà òun wà sọ̀rọ̀ bó ṣe yẹ kí a máa nífẹ̀ẹ́ ara wa nínú Islam bó bá ṣe wá sí ká máa nífẹ̀ẹ́ ara wa ibi jọ́ mi ló gbé sí lẹ́yìn náà wọn tó ń ṣe yìí sìn sára Islam nìyẹn wà wọ́n fẹ́ dá sọ̀gbà fẹ́sìn wọ́n fẹ́ dá sọ̀gbà fún kínní ẹ̀sìn ọ̀dẹ̀bí tí bàbá ti ń ṣe àwọn náà wọ́n ṣe kíni àmọ́ ṣe ó sì yẹ ká dáṣọ ẹ̀sìn fún ìgbani ó ṣe òkígbà orí àdùn lérí ẹ̀sìn yẹn èyí tó bá bá a mú nínú ẹ̀sìn àṣẹ èyí tó bá ti bá a mú àdéṣe kíni àní bá wọn ṣe eléyìí ní jẹ́ pé èèyàn ní Islam èèyàn ti jẹ́ mùsùlùmí òdodo ọbẹ̀ lọ́wọ́ nínú àánú àti agbára rẹ̀ gbogbo aburú tó ṣẹlẹ̀ lẹ́nu ọlọ́mọdé ọkàn kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ṣe náà kọ́lọ́mọ bá aláà kọ́lọ́mọ jẹ́ wọn lè túbá lọ́dọ̀ ọlọ́run kó fòdodo hàn wọn kọ́lọ́mọ jẹ́ wọn lè máa tẹ̀lé kọ́lọ́mọ bá aláà kó fi rọ́ hàn wọn kọ́lọ́mọ jẹ́ wọn lè kó nídìí rọ́ kọ́lọ́ àdánwò bẹ́ẹ̀ mọ́jọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa náà èyí tá a ti ṣe sẹ́yìn ọlọ́mọdé àṣàfòyéjì fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tá a ti ṣe rí ọlọ́mọdé adé bẹ́ẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته